ẹ̀yin àgbàlagbà ewé olóògbé lọ́sọ̀rọ̀ ẹni mọ̀ yóò mọ̀ yìí ẹ gbìyànjú kẹ́ ẹ ṣí ẹ̀ fídíò yìí kó kan àwọn èèyàn ẹ bá mi ṣí ẹ̀ fídíò yìí ẹ jẹ́ kó kan àwọn èèyàn ẹ jẹ́ kó kan àwọn ẹ jẹ́ kí àwọn èèyàn kó jẹ àǹfààní ẹ bá mi sọ ẹ̀ torí ọ̀la jìn ẹ̀yin àgbàlagbà ìyọnu leléyìí ìyọnu àwọn àgbà bẹ́ẹ̀ ni ìyọnu àwọn àgbà leléyìí mo sọ ewé kan lánàá tí mo fi ṣẹlẹ̀ ewé amúnimúyè ewé tá à ń pè ní ewé amúnimúyè leléyìí ewé amúnimúyè leléyìí ẹ bá mi wá ewé amúnimúyè yìí ẹ ti bá mi wá ewé amúnimúyè yìí ẹ ti bá mi wá ẹ̀yin àgbàlagbà tí ẹ bá ti wá ewé amúnimúyè yìí ẹ bá mi wá ewé mísímìsì ẹ̀rí òní ewé mísímìsì olókùn òun ló wà lórí ìwé yẹn ewé mísímìsì olókùn ẹ bá mi wá òun náà ẹ ti bá mi wá ẹ̀yin àgbàlagbà ẹ bá mi wá tí ẹ bá ti bá mi wá ewé mísímìsì olókùn yẹn ẹ bá mi wá ewé mísímìsì onígogoro náà ẹ ti bá mi wá àwọn mẹ́ta yẹn náà ni o ẹ wá fi odidi atare kan sí ẹ wá jó ẹ̀yin àgbàlagbà mo fi gbá mọ̀lẹ̀ búra fún yín ìyọnu eléyìí ó rìn nínú ayé ó ti gan tí o bá ẹ lè wọ bóyá iṣẹ́ kékeré tí ẹ bá ń play lótò gan tí ẹ bá lo iṣẹ́ yìí mo fi gbá mọ̀lẹ̀ búra fún yín iṣẹ́ yìí confirm gan tí ẹ bá ń play lótò àbí ẹ ń play nejabet tí ẹ bá ń lo iṣẹ́ tí mò ń sọ yìí tí ẹ bá ń lò ó ẹ wá ròyìn fún mi mo fi gbá mọ̀lẹ̀ kàbí ẹ ń tajà ẹ ní ṣọ́ọ̀bù kan tẹ́ ẹ ń tajà tí ẹ ń tajà níbì kan ẹdóṣẹ́ yìí wò ẹ̀yin àgbàlagbà ẹdóṣẹ́ yìí wò iṣẹ́ rìn nínú ayé gan mo fi gbá mọ̀lẹ̀ búra báwo la ṣe fẹ́ ṣe ẹ wá jó pẹ̀lú odidi atare kan tí ẹ bá ti jó pẹ̀lú odidi atare kan ẹ̀yin àgbàlagbà tí ẹ bá ti jó pẹ̀lú odidi atare kan ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi comment ẹ bá mi like ẹ bá mi like gbogbo ẹ̀yin tẹ́ ẹ like lágbá Ẹlẹ́dùà ayé ò ní gbọ́wọ́ lọ́wọ́ ní gbẹ̀mí lọ́wọ́ ní fún ọmọ pa ẹ́ lẹ́kún lágbá Ẹlẹ́dùà ẹ̀yin àgbàlagbà ẹ bá ti jó tán ẹ kò ní ti jó tán o ẹ̀yin àgbàlagbà ẹ wá wá ṣúgà oníkóró 16 ẹ wá fi sí ẹ wá jẹ́ ẹ ti rí pé ó ti jó tán ó kù díẹ̀ ẹ wá fi sí tí ẹ bá ti fi sí tán ẹ̀yin àgbàlagbà tí ẹ bá ti fi sí tó jó tán ẹ gbé kalẹ̀ ó yẹ wá lọ̀ ọ́ lórí ọ̀lọ ẹ lọ̀ ọ́ kókó náà bí powder ẹ wá gbé síbì kan ó dògùn ẹ̀yin àgbàlagbà ó dògùn mo fi gbá mọ̀lẹ̀ búra fún yín ẹ wá sọ pé gbogbo ara ni ewé mísímìsí fi dùn bẹ́ẹ̀ ni kí olówó ọlọ́lá àwọn èèyàn ńláńlá kó bẹ̀ sí múnú tòun dùn lónìí ewé amúnimúyè o bá a múyè olóore aláàánú mi bá a múyè àwọn kọ́sítọ́mà ńláńlá bá a múyè àwọn èèyàn ńláńlá àwọn tó bá gbé nejabet lẹ́pẹ̀ nǹkan lẹ́ńplẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ dánṣẹ́ yìí wọ ẹ̀yin àgbàlagbà wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbàlagbà ẹ máa fọtí lò ó àwọn tí ò kì í lọ ọtí kó máa fomi lò ó kó wá fún mi ní èsì ẹ fún mi lábọ̀ lórí iṣẹ́ yìí wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin àgbàlagbà kò yí padà o ewé olópin lọ́sọ̀ ẹ̀ ní mọ̀ yóò mọ̀ yìí nọ́mbà mi leléyìí o WhatsApp nọ́mbà mi leléyìí 08104734120 kò ní bàjẹ́ fún yín láṣẹ Elédùmarè.